أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما آمين. Akí gbogbo èèyàn ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam, àdúrà gbogbo wa gba insha Allah rahman àní dààmú. Ẹ dákun ẹ tọrọ Ọlọ́run gbogbo wa tí a máa ń sábà ń sẹ́ǹdì ọ̀rọ̀ àbí ṣe fídíò lórí social media tàgbéra wa láàfáà. Ẹ jẹ́ ká máa wá pèsè sínú ẹ̀sìn Islam. Nǹkan tí ò bá dẹ̀ dá sí wa lójú fasalu ala dhikri in kuntum la ta'lamun, ẹ ká tọpinpin nípa ẹ̀, ká béèrè nípa ẹ̀. Ká máa sọ̀rọ̀ pé àwọn kan kọ́pì ẹnìkan tó ti kọ́kọ́ ń ṣe lecture sí orí social media àbí sórí díìskì àbí sórí rédíò àbí sínú késẹ̀tì pé àwọn àgbà àfáà kan náà wá ń kọ́pì wọn. Ìlọrin ti wà tipẹ́ o, ọmọ Ìlọrin ni wá. Ìlọrin ti wà tipẹ́, àfáàdẹ̀ ń bẹ káàkiri ayé à criticize, but àwọn àgbà àfáà wọ́n pọ̀ Ìlọrin tó yẹ pé kò ṣeé kó, tí wọ́n ti lọ ara àwọn ẹ̀ka wọn náà ní gbogbo àwọn ààyè tẹ́ ti gbúrò mọ̀rìkàsí, ẹ ti gbúrò àdàbí, ẹ ti gbúrò zùmùrà, ẹ ti understand. So ìmọ̀ pọ̀ mọ́ òtí tún ilmi ilé akọ̀lélàn, nǹkan tó wá dá síyàn lójú nìyàn máa ń sọ. Pé ẹnìkan kọ́kọ́ ṣe kẹ́sẹ̀tì, ẹnìkan ṣe fídíò sí, ó ṣe lecture sínú fídíò, ó ṣe lecture sínú kẹ́sẹ̀tì, yí pé wọ́n wá ń jí wò, wọ́n ń ṣe kíní kan yẹn. Gbogbo ẹnu lèmi fi sọ, kò sí àáfàá tó kọ́kọ́ ṣe lecture sínú kẹ́sẹ̀tì síwájú bàbá wa Ahmad Alaye ní Anífowóṣe Ìlọrin. Àwọn ni first, kódà mo lè sọ pé ní gbogbo ilẹ̀ Yorùbá. So ẹni tí wọ́n ní wọ́n kọ́pì ẹnìkan, wọ́n kọ́pì ẹnìkan lẹ́yìn Sheikh Ahmad Alaye bàbá wa àgbà, àwọn làkọ́kọ́ náà kọ́ ṣe lecture sínú kẹ́sẹ̀tì pé rìkọ́dù pé wọ́n ṣe kẹ́sẹ̀tì síta báyìí. Bàbá wa Ahmad Alaye ni. Ẹ ti understand, criticize, but kíyàn lọ máa wádìí nǹkan ń jẹ́ àkúnfàṣe kó ń bi nọ́mbà yìí. Ẹ ti understand nísìnyí. Bàbá wa Ahmad Alaye lọ́kọ́ ṣe wáàsí sínú tape kẹ́sẹ̀tì pé wọ́n promote àbí wọ́n máa ń gbé síta yẹn. Bàbá wa Ahmad Alaye ni. A lè sọ pé gbogbo ilẹ̀ Yorùbá kó tó wá di pé àwọn tí ẹ wá ní pé ẹnìkan kọ́pì ẹnìkan àbí wọ́n ń kọ́pì ẹnìkan yẹn, lẹ́yìn àwọn yẹn ló kọ́pì bàbá wa Ahmad Alaye. Kódà àwọn mistake kéékèèké wà gan tó ẹ́ pé àwọn míì tí wọ́n ń padà ń ṣe kẹ́sẹ̀tì síta ní táìmù yẹn nígbà tí wọ́n kọ́pì bàbá wa Ahmad Alaye tán ní Anífowóṣe Ìlọrin wa, nígbà tí wọ́n kọ́pì bàbá wa Ahmad Alaye tán táwọn náà wá ń kọ́pì tí wọ́n wá ń ṣe fídíò tí wọ́n ń ṣe kẹ́sẹ̀tì síta tí wọ́n ń tà, ẹ̀rọ ń pọ̀ nínú kẹ́sẹ̀tì wọn lé pé ọ̀dọ̀ àwọn bàbá wa Ahmad Alaye ni wọ́n tún ṣe correction, àwọn bàbá wa Ahmad Alaye tún correct wọn. So Ọlọ́run á ṣe dáadáa fún wa. Ẹ dákun, kò sílùú tí ò sáfà, kò dẹ̀ sílùú tí ò ní mímọ́. Gbogbo nǹkan tá ń sọ yìí náà mọ́ òtí tún ilmi ilá kọ̀lé ìlànà ẹ̀rí díẹ̀ lẹ́yìn ìmọ̀ ẹ̀dá nínú tọ́lọ́run. Gbogbo àwọn bàbá wọ̀nyí ẹni dáadáa ni wọ́n, ẹni ire ni wọ́n. Ẹ má yẹ ká máa tàbùkù wọn, ẹ má yẹ ká sẹ́rẹ́ ara àwọn àgbàlagbà pọ̀. Tẹ́ bá dárúkọ bàbá àtẹ̀yàn nísì yóò dùn yàn, tó bá dárúkọ bàbá títẹ̀ náà yóò dùn ọ́. Ẹ ti understand? Àwọn òsì kí n ṣọmọ àlè lọ́rin. Ẹ ti understand nísì, gbogbo àwọn bàbá ìkan ni wọ́n, gbogbo wọn ló bá ò fúnra wọn, gbogbo wọn ni wọ́n ṣe dáadáa fúnra wọn, gbogbo wọn nífẹ̀ẹ́ ara wọn. Àmọ́ àtà ń ṣe lecture lórí social media, àfáà kìíní kan ṣe kìíní kan, à ń roko sí, oníkálùkù ń roko sínú ayé ẹ̀, oníkálùkù ń pèrò sínú mọ́tò ẹ̀. Ìkan làwọn pípù wọ̀nyí, la nufariqu bayna ahadin min rusuli wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu. Ẹ má yẹ ká fi òpin àsí ẹ̀sìn Islam ìkan ni wá, gbogbo àwọn bàbá ìkan ni wọ́n. Ẹ ti understand nísìnyí, kò sẹ́ni tó bá tọwọ́ bọ ọ̀rọ̀ tí ò ní rí ọ̀rọ̀ sọ. Ẹ ti understand, àwa ò báyàn wí, a contract ṣe clarification. Gbogbo ẹni lásán a lè sọ pé ní gbogbo ilẹ̀ Yorùbá, àáfàá àgbà tó kọ́kọ́ ṣe kẹ́sẹ̀tì tó ṣe lecture sínú kẹ́sẹ̀tì bàbá wa Ahmad Alaye ni. Kódà ẹ lọ wo, ẹ lè lọ béèrè fún ìtàn Ànábì Sulaiman nínú àwọn kẹ́sẹ̀tì wọn tó kọ́kọ́ ṣe. Nígbà tá a dẹ̀ ń sọ yìí, kò tí ì sáfà tó kọ́kọ́ ṣe kẹ́sẹ̀tì síta tá bá purọ́. So ẹ ti understand, ìmọ̀gùn lọ èyí tá a tún sọ yín sí, ẹlòmíì tún lè mọ̀ jù wá lọ. Bẹ̀tẹ̀ tá a tún mọ̀ nìyẹn. Ẹni tó dẹ̀ sọ pé wọ́n bàbá kan ni wọ́n kọ́ ń kọ́pì, lọ́kọ́ ṣe nǹkan síta, lọ́kọ́ ṣe ọ̀rọ̀ sínú kẹ́sẹ̀tì, ló ṣe fídíò tí wọ́n ń kọ́pì. Òun náà ibi tó mọ̀ ọmọ nìyẹn, èyí tèmi náà tún sọ ibi tí mo mọ̀ ọmọ nìyẹn. Àwọn míì náà tún ní tó tún dá sí wọn lójú. Lẹ́yìn ìgbà tí bàbá wa Ahmad Alaye ṣe kẹ́sẹ̀tì tí wọ́n ń ṣe kẹ́sẹ̀tì síta kó tó di pé wọ́n tó stop, àwọn tó kọ́pì wọ́n gbà náà, àwa ò ní dárúkọ, bẹ̀tẹ̀ ó ti yé àwọn àgbàlagbà. Àwọn tó kọ́pì wọ́n gbà náà wọ́n tún tẹsẹ̀ bẹ́sẹ̀ débi pé wọ́n tún wá gba ẹ̀kọ́ oṣù 6 ní Ìlọrin. Subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, walhamdulillahi rabbil alamin. Àwọn ò dá sọ̀rọ̀ controversy àbí nǹkankan, a kàn ní ká ṣe clarification ni. Ẹ rí pé a dárúkọ ẹnìkan.
gbogbo àwọn bàbá yìí kọ́lọ́n jẹ́ àwọn tó ń bẹ láyé kọ́lọ́n jẹ́ ká rí wọn pẹ́, àwọn tó dẹ̀ ti lọ kọ́lọ́n ṣe àforíjì fún wọn. Ẹ jẹ́ ká máa bẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ní kẹ́ ká máa sọ, ẹ má yẹ ká máa wá wàhálà nínú ẹ̀sìn Islam. Àdúrà gbogbo wa gbà inshallah rahman, ní dààmú tó bá lè ta fi ṣe mistake ń bẹ̀ ọlọ́run kọ́lọ́n yááfì wa, ẹ ti understand, àdúrà wa gbà. Masalamu wa ilal liqai.